election ta ṣetán, it was because I was convinced in my mind that Asiwaju Bola Ahmed Tinubu would treat us right and would do the right thing. Now, at the end of the day, really it's still the same stereotype. You understand? You protest or protest at the end of the day. I would ní sọ pé rárá mi ò mọ obìnrin. People nǹkan ṣe mo lè sọ pé nǹkan tí mo sọ pé bàbá nǹkan tí bàbá aṣọ wa kọ́ ni bàbá ń ṣe. Mo lè sọ because mo ní relationship pẹ̀lú bàbá Aṣíwájú. You understand? But I don't have such relationship with Obi. So mo try kí mo fẹ́ sọ. Kí mo fẹ́ sọ? Ṣé Obi ni mo mú èmo Obi? Mi ò mọ anybody. Nísìnyí bó ṣe ń rí yín sí a lè sọ pé bàbá bọ̀ àwa náà sọ fún yín because I believe pé máa ṣe báyìí tàbá ìrí àwọn kọ̀ọ̀kan lára máa bá sọ pé bẹ́ẹ̀ ṣe sọ fún akọ́lẹ̀ lẹ́yìn ṣe yo this is going on but at the end of the day who am I going to talk to? Oníkálùkù ló ní ideological fraternities wọn. Adéma sọ pé ìjọba kí ìjọba fẹ́ ṣe tó ń pè ìjọba nìkan ni ò dá nílùú yìí ìlú àti ju bó ṣe wà lọ. Ọlọ́run kàn ní pé máa sọ lẹ́nu because a lot of things are inside of me jẹ́ pé I don't know. Cases tí mo ti ní lórí rape nígbà tí mo ń ṣe actively has been more of pastors. Bẹ́ẹ̀ ni mo fẹ́. Ọmọ mi wà lórí ìbò máa ń sọ fún mi, don't let any pastor talk to you. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀dé. Ẹ káàbọ̀, ẹ bá mi wá nǹkan fìdílé. Bóyá abẹ́ dúvè gan ló ká yín mọ́ tẹ́ tí ń fi ìgbádùn ṣayọ̀ tẹ́ tí ń sip wine ní tẹ́ ọ̀rá wo YouTube yín tẹ́ wà lábẹ́ dúvè ẹ máa gbádùn ẹ̀ náà bá ṣe ń ṣe nìyẹn. Mo sọ fún wa mo ní ọ̀dọ̀ àwọn obìnrin ni mo yà sí nípa iṣẹ́ wọn, wọ́n mọṣẹ́, iṣẹ́ mọ̀ wọn. Nípa ká dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè, ká dá sí nǹkan tó yẹ ká dá sí nǹkan tó ń lọ, wọ́n wà ń bẹ̀, wọ́n rẹwà lọ́mọbìnrin, wọ́n ní ọpọlọ. Kódà láàrin iṣẹ́ tí wọ́n mú gẹ́gẹ́ bí iṣẹ́ eléré àgbéléwò, àwọn ẹ̀ka míì tó wà tó tún ń ṣe gẹ́gẹ́ bí olùdarí eré, wọ́n ṣe àgbékalẹ̀ eré, wọ́n ṣe àsopọ̀ eré, wọ́n báwọn èèyàn coordinate, wọ́n ní ṣé wà láyé ò ti pọ̀jù fáǹtì ibà kí ló dé, wọ́n sì ti wà lẹ́nu ẹbí 30 ọdún. Wọ́n sì retired. She said the day she tired is the day she retired. Ẹ̀yin wa ẹ bá mi kí Foluke Daramola ṣe wà dáadáa. Adúpẹ́ ìyá mi. Sàlàkọ́ lónìí o. Foluke Daramola sàlàkọ́. Ó tiẹ̀ ti mọ́ lára. Torí Foluke Daramola. Bẹ́ẹ̀ni. Ṣé àwọn kan máa pè é Foluke Daramola ń jọ? Òun bá wàá pè Foluke Daramola. Ó ti gbàgbé pé ìyàwó ẹ̀ nìyí ni. Àbò níbi tó mú mi lọ ní. Sàlàkọ́. Ṣé wà? Ojú ti ẹ̀ gúnrégé. Ojú ìgúnrégé. Ẹ̀fẹ́ ń tà mí kémi náà. Ojú ìgúnrégé. In fact, olóòtú ẹjọ́ Zanzi ọ̀rẹ́ mi kan báyìí Bọ́lá ti tó. Ẹ̀rọ lọ. Ẹjọ́ ra. Oh my God. First person tó bá wá sórí show tó máa ní mo fine gan lónìí. Ẹ filẹ̀. Ẹ máa rẹ̀ tó bá ti di tábà ti close. Ẹ kò fẹ́ mi credit card yín. Màá hàn sí ti ọba àlùwà. Màá sọ pé mo ti ààrẹ torí owó inú àkáǹtì yín. Màá ti ṣe yẹn. Kì má ti ṣe yẹn. Ó dà máa dúró. Ẹ bá jẹ́ ká wo Foluke Daramola. Ọdún ní kì í ṣàìmọ̀ Foluke rárá. A mọ̀ yín bí ẹni mọ 1000, bí ẹni mọ owó. Torí tá bá ní ká ka 10 nínú àwọn actresses, nínú àwọn directors tó ń ṣe dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà, a lè yọ yín kúrò ń first time. How have you sustained 30 years? It has been God and sharing. Nǹkan tó wà ń bẹ̀ ni pé nǹkan tí wọ́n bá ń ṣe tó bá ń gbàgbọ́ nínú Ọlọ́run tó dẹ̀ ṣe mẹ́lẹ́ tó dẹ̀ ń wà consistent pẹ̀lú ẹ̀ ó di dandan kó grow in it. Ní agbára Ọlọ́run mo lè sọ wípé èmi ni the first female director ní obìnrin tó máa kọ́kọ́ direct iṣẹ́. Báwo dẹ̀ mo ṣe direct ẹ̀ ìgbà tí mo lóyún àkọ́bí mi mo wá fẹ́ ṣiṣẹ́ kan kó tó di wípé mo bímọ. This was about 8 months. Ó ti ń gbẹ́nu lé 9 months kan 9 months ni. So mo dẹ̀ pé director mi Uncle Jare Adenegun pé kàn wá bá mi dé wọ́n á nípa àwọn busy
mo dẹ̀ ti ń kàwé nípa directing because a lot of things máa ń fẹ́ change, especially tá bá ń ṣe Yorùbá movies, bí ká máa tàbọn, bí ká fẹ́ máa ṣe àwọn kankan, bí ká máa lè follow continuity. So a lot of irú àwọn kan bẹ́ẹ̀ mo ti rò pé èmi náà máa bẹ̀rẹ̀ sí direct kí n ti bá ti bímọ tán. But mi ò bọ́lọ̀ ń ṣe máa ṣe bí Uncle Jare ṣe ní pé àwọn ò lè ráyè ṣe iṣẹ́ yẹn fún mi. Mo dẹ̀ láti ṣe because mo ti pé gbogbo àwọn tí ó máa bá mi ṣiṣẹ́ fún Ṣadéolú àti Ayọ̀mọ́gàjí gbogbo wa ń gbà yẹn. I'm talking about 20 years ago. 21 years ago. So mo ti pè wọ́n. So ìgbà tí wọ́n dẹ̀ ní àpé mo láti ṣiṣẹ́ àmúnúkè. Èmi náà tún kú ti ń kọ́ directing. Mo sọ fún pé mi máa direct ẹ̀ ní. Àǹtí Ayọ̀ ní ṣé o lè direct ẹ̀? Mo ní màá ṣe. Though àwọn kú fún iṣọ́ àwọn náà bá mi sọ pé okay ṣe. But at the end of the day èmi mo ṣáà direct ẹ̀. Ìyẹn ló fi jẹ́ first one tí mo direct. After tí ọmọ mi wá tí mo á wá ìnà ọmọ mi tán ní Saheed Balogun wá pè mí fún Ọba Àṣà. Tèmi àti Ọpẹ́ Olúsànyà fi direct ẹ̀. So but nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé tó bá ti focus sí nǹkan tó dẹ̀ wà dogged tó dẹ̀ wà determined kò sí nǹkan kan tí tó nílé achieve. Iṣẹ́ directing fóbìnrin níbi tẹ́yìn ti bẹ̀rẹ̀ a rí pé lóòótọ́ àwọn èèyàn wọnú ẹ̀ àmọ́ kò dàbí pé iṣẹ́ tó yẹ kóbìnrin ṣe. Kí làwọn ìpèníjà tó wà ń bẹ̀ tó fi jẹ́ pé bóyá àwọn obìnrin sá sẹ́yìn àbí obìnrin tí ò bá ń ṣakíkanjú ò lè tẹ́rí sí? Nǹkan tó wà ń bẹ̀ ni wípé ẹni tí ò bá ṣakíkanjú obìnrin ìbẹ̀rù máa wà wípé bóyá àgbà òṣèré especially àwa tá a jẹ́ Yorùbá ṣe mọ̀ pé wọ́n máa ń tọ́ fún wa pé à ń láti bọ̀wọ̀ fún àwọn àgbà báyìí. Àpọ́nlé bẹ́ẹ̀ ni ṣẹ̀dẹ̀ mọ̀ wípé tó bá ti dé ojú ṣíṣú fùrọ̀ láti là tó bá ti dé ojú sí pé ẹ̀kọ́wó lẹ̀ at the end of the day lè má lè gbèjúmọ́ wọn pé ẹ ṣe kíní báyìí mo ṣe fẹ́ kó ṣe. Àmọ́ nínú ọ̀rọ̀ mi tèmi ò rí bẹ́ẹ̀ o. Ẹnìjọ́ mẹ́ta ya ṣe múvì kan fún àwọn arúgbó mi, àwọn arúgbó wa ọjọ́ alẹ́ mo wà lára co-director kó tó di pé mo bẹ̀rẹ̀ sí máa direct mi kọ́kọ́ lọ gbà tí mo dé tí mo sọ fún wọn pé ó yá ká máa ṣiṣẹ́. Wọ́n á rí pé gbogbo wọn ṣàṣe ìdọ̀kọ̀tì gbogbo wọn máa jókòó mú kọ́ màámi ẹ wò ó ẹ má jẹ́ kí n change ẹ̀ fún yín o. Tá bá ti ṣe iṣẹ́ tá bá mọ̀ pé iṣẹ́ là tá bá dẹ̀ fẹ́ ṣeré àṣeré ẹ jọ̀ọ́ mi ò fẹ́ wọ́n dẹ̀ ti mọ̀ pé ojú mi ti change ni ẹ̀. So gbogbo wọn náà tètè faramọ́ra exactly adele achieve as many things. So tí ó bá jẹ́ ọ̀kan jẹ́ pé o lè mọ bó ṣe máa lejúmọ́ àwọn èèyàn tó sàn ṣe mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ náà ó máa di pé gbogbo ẹ̀ máa padà já sí kìíní àǹdẹ ṣe yóò wá àwọn obìnrin à ń pẹ́ sunkún tí gbogbo bá ti kíná owó ti gbogbo àmọ́ dúró èmi ò rí bẹ́ẹ̀ o because èmi tó láti fẹ́ rí pé ó yá. So mo believe wípé kò sí nǹkan kan tọkùnrin ṣe tóbìnrin náà ò lè ṣe. Directing tá à ń sọ ó ti wá dàbí pé mò ń jàkàrà pẹ̀lú mi pé tí máa ti mọ̀ pé máa direct iṣẹ́ the only thing máa wọ̀ pé bí a máa star iṣẹ́ yẹn máa kọ̀ wá AD so that ìgbà tí máa wà on set AD yẹn máa mójútó látẹ̀yìn àwọn scenes yẹn látẹ̀yìn. Ọ̀dọ̀ àwọn arúgbó tẹ mẹ́nu báyìí ibo la idea yẹn ti wá? Ṣé ẹ sùn ẹ lálàá àbí wọ́n jíṣẹ́ fún yín pé lọ máa tọ́jú àwọn arúgbó industry? Báwo lẹ ṣe rò tó fi dòdìndì? Àkọ́kọ́ náà mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo súnmọ́ àwọn arúgbó gan-an mo like àwọn àgbàlagbà. Irú mọ́mì mi ń sìn wọ́n wà lọ́dọ̀ mi so mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo máa ń ní sùúrù àwọn arúgbó gan-an because mo believe pé èèyàn máa ń gain ìmọ̀ látọ̀dọ̀ àwọn àgbàlagbà. Mo dẹ̀ jẹ́ ọ̀kan tó yẹ pé mo máa ń láàánú àwọn èèyàn. So ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ Passion Against Rape and Abuse in Africa Foundation mo bẹ̀rẹ̀ láti ṣe ìjàǹgbara fún àwọn ọmọbìnrin kéékèèké tí wọ́n máa ń fipá bá lò pọ̀ àbáwọn tó máa ń fi lé ọkọ lọ́wọ́ ní kékeré. Child marriage. Àwọn nǹkan tí mo bẹ̀rẹ̀ foundation yẹn fún nìyẹn. Àmọ́ mo á rí pé oríṣiríṣi ni mo ń ṣe náà mo kò wá dàbí but because it's an abuse mo á rí pé ọjọ́ kan mo á ka interview this was about 15 years ago mo wá ka interview yẹn mo á rí tí bàbá àgbà kò sọ nínú interview yẹn wípé àwọn wà láyé ń sìn apá àwọn tì táwọn bá kú kéèyàn kankan tó bá fi àǹkárá wọn fi ṣe bẹ́rẹ̀ àwọn òkú àwọn máa yọ sí onítọ̀hún bàbá ẹ̀ wọ́n dẹ̀ wà láyé ń sìn máa tọ́jú wọn. So mo á wò pé
nígbà tí mo náà ń ṣe jàǹgbára fún àwọn ará àta tí mò ń gba ẹlòmíì tó wá sọ pé òun ò ní nǹkan tí màá sọ pé àwọn tó wá jẹ́ àgbàlagbà tó yẹ pé àwọn náà fẹsẹ̀ wá lélẹ̀ ní iṣẹ́ tíátà iná lànà iṣẹ́ ìfún wa tó dẹ̀ pé wọn ò ní access sí ẹ̀rọ ayélujára ṣe mọ̀ pé gbogbo wọn ní access sí internet gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn abilip wọn ti kú ni wọ́n á wò ó pé Fọlúkẹ́ jẹ́ ká máa wá àwọn people yìí lọ ká máa wá wọn síta even if kí a máa fi nǹkan kan rántí wọn so mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo dẹ̀ rí pé in my experience Ọlọ́run jẹ́ kí a lot of things yé mi because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà yóò máa sọ pé àwọn òròbẹ ní báyìí ti kú àwọn òròbí kí so mo dẹ̀ wá tún discover wípé nǹkan tí máa ń lọ most of the time because èmi náà ni mo ń ṣe fara mi owó kékeré ti máa ní because normally ti máa lọ kí àgbàlagbà náà èmi ò ń ṣọ́ wọn lọ kò kí n ṣe pé bí ń pa àgbàlagbà yẹn bí kò ṣe wípé bó ṣe yẹ kó rí nìyẹn mọ́mì mi tó bá lọ kí wọn nílé tó bá fún wọn lówó ọmọ ẹ̀ tó bá mú wá àbí nǹkan tó bá mú wá mọ́mì mi náà máa fún lówó padà ṣé nǹkan tí mo sọ yìí so o lè máa lọ sọ́dọ̀ àgbàlagbà kó o ṣọ́ wọn lọ kò kí n ṣe pé bí ń pa wọ́n because oríṣiríṣi àwọn nǹkan tí mo ti ìjà nígbà tí mo ti face ní pé báwo ló máa fún àwọn pípẹ́ yẹn lówó kéékèèké kò ń ṣe pé bí ń pa wọ́n bí kò ṣe wípé akọ̀fẹ́kẹ́ mọ̀ wípé wọ́n yìí wà láyé o ẹlòmíì lè sọ pé ẹni báyìí ni mo jẹ́ fáànù bàbá Wándé mo fẹ́ máa fún bàbá Wándé lóye báyìí lóṣooṣù kò kí n ṣe pé bàbá Wándé bí ń pa bí kò ṣe pé kò fẹ́ fi máa appreciate bàbá Wándé bẹ́ẹ̀ ní jẹ́jọ́ ti ṣe lẹ̀ so mo rí pé I wanted to be the wall mo fẹ́ jẹ́ ògiri tó máa wà láàárín àwọn èèyàn tó pọ̀ pé ṣé lágbájá wà láyé ṣé tàmẹ̀dú wà láyé tó jẹ́ pé at the end of the day bó ṣe ò ṣe láàárín ìparí oṣù oye báyìí ni mo fẹ́ fi account lágbájá oye báyìí ni mo fẹ́ fi account tàmẹ̀dú which God has been helping me despite the fact pé kò sí support náà so much o èmi fún ara mi ní ìparí oṣù ó lóye àwọn àgbàlagbà tí mo máa ń fún ní oye kọ̀ọ̀kan ó lè má ju 15k ó lè má ju 10k ní ìparí oṣù tí mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run dẹ̀ ń bá ṣírí jẹ́ pé àdìẹ́ ìgbà míì gan tí ò bá sí owó lọ́wọ́ mi láìpẹ́ last kọ̀bọ̀ ni mo send kí ká tó rí wákàtí méjì àṣírí aláṣírí ààbò àmúdẹ̀ dúpẹ́ lọ́nà pé bí mo ṣe exhibit wọn tí mo ṣe birthday fún tí mo ṣe àwọn èèyàn náà wá ń discover pé ẹni yìí wà wọ́n dẹ̀ tún lò wọ́n irú ìgbà tí mo ṣe birthday fún Abija báyìí after that nobel sí lò wọ́n fún skit inú mi dùn wípé nǹkan tí mo fẹ́ achieve náà ni àtọ́lì kọ́ tó kú mo ṣe birthday fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí lò wọ́n padà bọ̀ kí ọlọ́jọ́ tó sọ wípé òun dé so inú mi dùn wípé mo ṣe exhibit wọn yẹn àwọn èèyàn náà wọ́n appreciate ẹ̀ wọ́n dẹ̀ ń gbà inú mi dẹ̀ tó wá dùn pé Àkúnlé afford náà ó ti ń ṣe something like that inú mi dùn. tá a bá ti rí bí èèyàn 3 4 5 mẹ́wàá tó ń ṣerú ẹ̀ tán rántí àwọn àgbàlagbà yẹn torí tá a bá ní ká wo àwọn fídíòsì míì tẹ́ máa ń gbé jáde a rí pé inú wọn máa ń dùn débi wípé wọn á tún máa sunkún. tá a bá ní ká wo gẹ̀ṣẹ̀ sọ yín sí pé kò sí ìrànlọ́wọ́ kankan dàbí alára láti ibì kan ṣé kò wá síjọ́ tẹ́ wò wípé ṣé mi ní kíní ṣé kò ní pa mí báyìí ṣé mi ní fi ilẹ̀ kí everybody máa fèsì wárántì ẹ̀. nǹkan tó kọ́ àwọn ẹ̀ ni pé torí àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn tẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn bí bó ṣe níyàn dáadáa bẹ́ẹ̀ náà lè níyàn burúkú gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan tó wá pé wàá gbé ẹlòmíì wàá rò pé ìgbà táìmù covid yẹn because mo kọ́kọ́ ṣe event fún wọn ní ọdún 2000 covid was 2021 2019 ni mo ṣe party fún wọn tí mo unveil wọn ìgbà ẹni late pa Kasumu tí mo wá wọn lọ sí inú igbó tán wà ńgbà yẹn kó tó kú tí mo ṣe party fún gbogbo wọn gbà yẹn after tí mo ṣe party fún gbogbo wọn yẹn ìgbà yẹn báyìí mo ṣe party yẹn tó cause owó tí mo ná ńgbà yẹn was about 15 million mo ṣe náwó yẹn tó báyìí tí gbogbo àwọn tí mo expect tí mo rí pé gbogbo ẹ̀kọ́ wà já pààrọ̀ because èyí tí àfúlówó rárá ń gbà yẹn ìgbà yẹn late Sodiq Gaba wọ́n wà láyé gbogbo pátápátá ìgbà yẹn Àwòrò Òrìṣàbùnmi all of them tí mo ṣe tán báyìí tí gbogbo ẹ̀dá pààrọ̀ tí mo rí kankan sister mi mo wọnú yàrá mi bú sẹ́kún ni pé ìwọ Ọlọ́run irú course wo ló gbé sí mi lọ́kàn yìí mo bú sẹ́kún ni tí wọ́n mo fẹ́ ó yẹ máa ń gba holiday máa lọ ṣe holiday abroad mi ò lè travel but lo and behold mo ṣàròwó dẹ̀ mo fẹ́ travel at the end of the day wọ́n tún wá ṣe pé bàbá tó máa ń ṣe Túndé Àlàbí tó ń ṣe village headmaster pé kí n lọ bá mo ṣe lọ rí wọn nígbà tí mo lọ rí bàbá yẹn ń kúrò ní kò sí wheelchair ń bẹ̀
owó díẹ̀ tó tún wà lọ́wọ́ mi tó wá fi ra wheelchair tí mo tún fún wọn lówó. So by the time ma fi travel, right, the list of the cheapest tickets ni mo fi lọ sí America. BTA mi ò rí ju 50k fi ṣe BTA lọ. Lẹ́kọ̀ọ́ dàbí bọ́lẹ̀ kájà ni mo ṣáà fi dé America. Bọ́ ibi tí apá mi ti wá jáwọ́ tí mo sunkún ẹkún ayọ̀ ní wípé l'America àwọn èèyàn kan ní nǹkan tó ṣe fáwọn àgbàlagbà yẹn kíníkan wọ́n ṣe birthday fún mi ní America. They gave me over $15,000. Wow. Mo tún dé Canada náà. The same thing. Wọ́n tún ṣe party fún mi ò ní àti lọ́lá everybody want another money ni mo make. Wọ́n kò Ọlọ́run dáríjì mi o, Ọlọ́run dáríjì mi. Bí mo ti ṣe wá dé Nàìjíríà padà ni COVID bẹ̀rẹ̀. Bí COVID ṣe bẹ̀rẹ̀ báyìí, ṣé màá dẹ̀ máa wo àwọn arúgbó mi kébi pa wọ́n sílé. Owó tí mo gbà yẹn mo á fi bẹ̀rẹ̀ sí nínú oúnjẹ, mo fi lọ fún wọn lówó, mi ò jókòó sílé lẹ́ẹ̀kan báyìí nígbà COVID yẹn. Mo kàn lọ kiri ni láti Ẹ̀pẹ́ lọ sí Kòròdú lọ sí everything. Ìgbà tí mo ṣáà ń ṣe níjọba wá rò pé nǹkan tọ́mọ yìí ń ṣe òun fi help àwọn ni àwọn ìjọba náà wá bẹ̀rẹ̀ sí máa kó oúnjẹ fún mi tá fi ṣe. But mo rí pé kíní yẹn inú mi máa ń dùn when I see the smiles of happiness lójú àwọn àgbàlagbà yẹn, and inú mi dùn wípé mo celebrate àwọn tí mo celebrate ẹ̀kọ́ tó kú. Bàbá Àwòrò, Bàbá Alhaji Ògún, Òrìṣàbùnmi, Sodiq Daba, kí ló kọ bàbá ẹ̀, wọ́n ti pọ̀. So ká ní pé mi ò ṣe ẹ̀yẹ ìkẹyìn fún to appreciate them, all of them would have died like that. So I just feel that we have to learn to appreciate àwọn tó yẹ pé they are not asking for too much. Àwọn àgbàlagbà tá à ń sọ ìwọ̀n sọ pé àwọn fẹ́ wọṣọ kan lọ party. Láwọn fẹ́ gun jíwagàn. Wọ́n náà fẹ́ wọ́n ju jíwagàn, but for them to be appreciated, come on wípé they have given to Nigeria and Nigeria is giving them something back. That is all they are asking for, and I don't think it is too much. Tó lẹ́nu iṣẹ́ yìí wọ́n ní ó yẹ ká ti dàgbà débi pension, ó yẹ kán ti máa lè san pension fáwọn àgbàlagbà yẹn. Ṣé ẹgbẹ́ ń ṣiṣẹ́ lé lórí ni àbí oníkálùkù ṣáà ń wáwé ara ẹ̀? Oníkálùkù máa wáwé ara ẹ̀ ni because ṣe mọ̀ wípé iṣẹ́ tíátà ò kì í ṣe iṣẹ́ ìjọba. Ìgbà tí mo kọ́kọ́ ṣe first one yẹn, mo lọ bá àwọn insurance kan wípé bóyá kán lè máa gba gratuity and everything. But wọ́n sọ fún mi pé ó ti late, pé nǹkan tó kọ̀ lè ṣẹlẹ̀ ni pé I can have a GoFundMe account which I was not able to láti parí. Pé at the end of the day, àwọn tó bá support wọn, we can now base it on how much they can be collecting and then insurance policy for them and everything. But because of the fact pé iṣẹ́ tá à ń ṣe yìí kò kí ń ṣe iṣẹ́ ìjọba. Ìgbà òde lọ bí òréré, àwa là ń láti create platform wípé okay o, nígbà báyìí lágbájá báyìí a máa ṣe báyìí fún, a máa ṣe báyìí fún, a máa ṣe báyìí fún. But àwa o ní para o àti ń ṣètò nǹkan kan sílẹ̀. Ẹ̀jẹ̀ máì tí bẹ̀ tó yẹ pé fún àwọn àgbàlagbà tó yẹ pé wọ́n á máa wò pé àwọn náà wọ́n ríra wọn, inú wọn ń dùn, wọ́n dẹ̀ tún ríra wọn lórí screen. Ọ̀rọ̀ wà ní fún gbogbo ẹni tí Ọlọ́run bá yọ̀ǹda agbára fún náà. Mo lérò wípé bí àǹtí Folúkẹ́ ṣe ti sọ á ti máa gbé nínú ọkàn pé tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ màá yọ̀ǹda kankan, torí àwọn bàbá wa gan máa ń sọ pé àwọn tí wọ́n lànà iṣẹ́ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́rìn pa wá táwa náà jókòó sílé sọ pé à ń wo sinimá eré àgbéléwò àwọn làwọn bàbá yìí. Ètò Oyinmomo náà la wà pẹ̀lú Sisi Foluke Daramola. Èmi àfẹ́ràn láti máa pè wọ́n Sisi torí kò sàrúgbó ń Ghana mọ́ ṣe wà yẹn tí ò bá ṣe pé tí ò bá ṣe pé bọ̀dá mi gan bọ̀dá Sàràkọ́ wọ́n stand wẹ̀wẹ̀ wọ́n ti ra gàbú everything wáyé kí n fẹ́ wọn fọba Saudi. No problem. Àbí no more problem gẹ. Ẹjọ jẹjẹ ṣe bá ẹjọ lọ bá káàdì sọ̀rọ̀ nílé. Ẹ lọ ṣe àwọn ọmọ èlò ònù èlò as player. Bẹ́ẹ̀ ni o. Ẹlẹ́ẹ̀kì owó. Ìgbà tó dẹ̀ ọ̀rọ̀ owó sí wọ́n ní àjẹlẹ̀bọ̀ kọ́yọ̀. Jẹ́lẹ̀bọ̀ sọ. Jẹ́lẹ̀bọ̀ sí iyo mi. Kémi sí iyo àti sí o. Jẹ́jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Kódà ṣé para tẹ̀ṣe ló mú yín wọ politics àbí ẹ ti nífẹ̀ẹ́ sí ètò ìlú tá à ń gbé bí a ṣe ń hùwà bí a ṣe ń ṣe, ewu gangan ló jẹ́ kẹ́ wọ politics? Àkọ́kọ́ náà nǹkan tí mo ṣe nífẹ̀ẹ́ OAU ni mo lọ,
and I made a 2-1 upper class. I read international relations and Moshi Masters in international law and politics in Unilag. So politics has always been part of me. Ìgbà tí mo wà nífẹ̀, I was the SUG Director of Socials, Student Union. So I have always been involved in politics. But just because we pay theatre tí àwọn èèyàn fi mọ̀ mí, wọ́n mọ̀ wípé ẹni tí ń ṣe politics tẹ́lẹ̀. Did you not know that politics is sticking in your blood? Exactly. It's part of me. My late uncle was Fela Anikulapo's lawyer, Komi Shola Oshobu. That's my mom's elder brother, immediate elder brother. So it has always been a part of me. Kò kí ń ṣe ni, kò kí ń ṣàna. So when people say pé àwọn theatre and lo tẹ̀lé àwọn olóṣèlú, ó máa mo kàn máa wò, ó máa ń ṣe mí bákan pé ṣé ẹ understand wípé every man is a political animal, regardless of first àwa obìnrin politics tá ń ṣe nínú ilé wa ó ju politics gbogbo àgbáyé lọ. Lóòótọ́. That's first. 2, nǹkan tí mo kà ní school ni. You understand? And because in life you have to have a choice. You understand? And 3, I have been an activist for a long time. What is an activist? An activist is someone that is to help watch pé ṣé ìfọ̀kànbalẹ̀ wà ńbí, ṣé ìrẹ́jẹ lélẹ̀ alátìkọ and then the truth of the matter is if you cannot beat them, you have to join them. Because you cannot be talking from a distance. Kò lè máa sọ̀rọ̀ láti pé ṣé kíní bẹ́ẹ̀, ṣé kí wọ́n kọ̀ jókòó kó máa wò. O di spectator nìyẹn. So àwọn tó ń gbá bọ̀ yẹn sọ pé yá gbá báyìí. Ìwọ náà ṣe wá gbá díẹ̀ kó mọ bó ṣe easy tó láti pé kó gbá. So when they say I'm first into politics as a student, even before kí n tó máa act. So a lot of people mọ̀, ọmọ àwọn sọ pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe politics. So a lot of times, I would have, if I wasn't acting, I would have been a diplomat. So, if you weren't acting, you'd have been a diplomat. Yes. Call politician one way. Ẹ ká máa retí pé ẹ máa gbé gbàgbó lẹ́nu mọ́jọ́ mẹ́ta bóyá House of Assembly, bóyá reps. Definitely. I have plans for it. Either assembly. Ó dà pé sister mi ní àjẹ́. A ní ifá jáná, ifá ríran. Because at the end of the day, the only way you can change the system is for you to be involved. Àmọ́ lórí politics àwọn èèyàn máa ń sọ wípé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe wà yín sìn àwọn púpọ̀ á sọ pé mo mọ Foluke, èèyàn wa ní Foluke, ọmọ dáadáa ní Foluke, ó ní compassion, ó ní ìbẹ̀rù, ó ní kinní kan. Wọ́n máa ń sọ pé àwọn èèyàn tó mọ̀ yẹn tó bá ti wá dépò tán wọ́n máa ń di nǹkan míì. Ṣé ìyẹn rí bẹ́ẹ̀ àbí nǹkan kan wà nínú ipò yẹn tó yẹ pé tán bá ti gbà mọ́ra no going back ni o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé individually ni. Àkọ́kọ́ náà ó dàbí pé ẹlòmíì máa wọ tíátà ó máa bẹ̀rẹ̀ sí ní orúkọ díẹ̀ ìgbéraga máa gbé wọ̀ wọ́n máa rí rẹ̀ bẹ́ẹ̀ pé òun ti kọjá. Àmọ́ mo sọ nǹkan kan fúnra mi àtìgbà tí mo ti ń act over 30 years mo ní pé I would not change from who I am. If I still have to take bikes, I take bikes. Mo ń lọ sọ́jà, mo ń bọ́kọ mi ra oúnjẹ, mo ń ṣe everything, mo ń bá àwọn ìyá ọlọ́jà ṣeré, mo ń ṣe everything because I don't want to be too distant from the people. So that at the end of the day, I'll feel their pulse. The moment you distance yourself, what you do, mo ti ju level yìí lọ, ó ti tán. There's a disconnect. And once there's a disconnect, you will not feel what that person is feeling. Do you understand? The truth of the matter is, wealth is a mind thing. Wealth, fame is a mind thing. It is the way you want to position in the position. Èmi believe wípé Foluke ò yàtọ̀ sí Foluke. And once you have that mentality, you change from who you are. The same thing with politicians. A lot of politicians that must agree. That be election to Paris. Election to Shetoy. It was because I was convinced in my mind that Asiwaju Bola Ahmed Tinubu would treat us right and would do the right thing. That was why. First, because, and I also believe that it's going to be an all-inclusive government. All-inclusive with our youth. People like you, people like me. Not because of the fact we pay entirely so
ẹ jẹ́ ká ṣe báyìí kó rí báyìí. Now at the end of the day àríwú nǹkan bẹ́ẹ̀ yẹn is still the same stereotype. You understand? Irú protest ọ̀rọ̀ kan fẹ́ ṣe ń ṣe at the end of the day mi ò ní sọ pé rárá mi ò dẹ̀ ní sọ pé kán ṣe because protest yẹn kò ń ṣe nǹkan tó máa change nǹkan tá à ń sọ nìyẹn. It's for us to be able to look at nǹkan tá a fi ṣe protest àríyàtọ̀ tá a bá ṣe protest ẹ̀ tán báyìí gbogbo ẹ̀ náà máa tún padà sí wí náà ni wọ́n máa tún mú wa wálẹ̀ náà ni kò sí nǹkan kan tó ń change. So ẹ jẹ́ ká wò ó lè máa ṣe nǹkan bákan kò wá expect result èmi kò possible. Nǹkan tẹ́mi sọ ni pé nǹkan káwa ṣe wò pé a fẹ́ involve nínú ìtafẹ́ pé ní pé fi ẹni síbẹ̀ ni pé torí pé nígbàgbọ́ wípé àwa náà máa mọ̀ wípé nínú òṣèlú yìí a máa mọ̀ nǹkan tí ó tọ́ sí wa àti nǹkan tó because nísìnyí wọ́n ti rí pé àwa youth àṣeyọsẹ̀gbẹ̀ àṣeyọsẹ̀gbẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe àṣeyọsẹ̀gbẹ̀ and the earlier tó bá understand wípé wọ́n láti máa fi wá sí picture wọ́n láti máa involve wa táwọn náà bá rí nǹkan tó lókè báyìí ni oye báyìí ló wà nílẹ̀ o oye báyìí la fẹ́ ṣe o ọkàn wa náà balẹ̀ àmọ́ wípé báyìí la fi ń direct ẹ̀. So that is why mo jẹ́ politician but politician mi yàtọ̀ kò ń ṣe pé bóyá tí bàbá mi bá ń ṣe nǹkan tí ò dáa màá sọ pé màá sọ fún bàbá lè bínú o but màá sọ torí tá a bá sọ a máa kú bá a dẹ̀ sọ náà a máa padà gbọ́n lọ ni. Àwa kan a nígbàgbọ́ nínú ìlú yìí a dẹ̀ gbàgbọ́ wípé ó lè dáa ju bó ṣe wà lọ. That is why mi ò kí ń ṣe I'm a Christian but I'm not a foolish Christian. So mo gbàgbọ́ mo wà involved in politics so at the end of the day tó bá di wípé bóyá mo wọlé fún election kan tí mo ń sọ tòótọ́ tán rí pé èdè mi ò bá wọn lára mu kọ́ jẹ́ máa kó bẹ́ẹ̀ nítorí pé kí n tó débẹ̀ mò ń jẹ́ nǹkan kan. nǹkan kan ní kí n kọ́ jẹ́ kí n kan tó dé. kó sí mi lórí till now gbogbo àwọn tó jẹ́ èèyàn mi wọ́n ìjẹ́ èèyàn mi mo ì lè relate pẹ̀lú wọn mo ì ń dáná fọ́kọ mi mo ì lọ sọ́jà fọ́kọ mi mo ń dáná fún ìyá mi mo ń take care àwọn ọmọ mi mo lè relate pẹ̀lú anybody so kò wọ́n mi pé tí máa di politician lọ́la nothing should change. Because the only thing that is constant in life is change itself. And bó ṣe wà yẹn ò bá jẹ́ orílẹ̀-èdè ò bá jẹ́ president ò bá jẹ́ governor ìgbà díẹ̀ ni wàá ìpadà wá bá wa. Yes first lady kan ni mo sọ fún wípé ìgbà tẹ̀ wá ń bẹ̀ ṣe dáadáa ìgbà tá a ríra wa mo ní activist ni mo wá bá yín several times pé mo fẹ́ kẹ́ wá help àwọn arúgbó mi help àwọn arúgbó mi ṣe dáadáa ṣe bẹ́ẹ̀ náà lèmi àti ìjọ sọ̀rọ̀ lẹ́nu ẹ ti padà sílé. Yes ó ti padà sílẹ̀ nǹkan tí o bá sọ nǹkan tí o bá ṣe ló máa sọ. True. It is what you do that people will talk about. tó o bá ṣe Abiola lẹ́ni wọ́n sọ̀rọ̀ Abiola lẹ́ni wọ́n sọ bó ṣe lówó tó wọ́n sọ àwọn tó impact into àwọn tó náà gbé lọ́wọ́ sí. bẹ́ẹ̀ ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ mentor mi torí pé ìgbà tí best friend mi kú Mojíọláìyá gbogbo àwọn tí wọ́n ta lọ bá tí wọ́n pọ̀ close mọ́ gbogbo wọn rí bàbá yẹn nìkan ló fún wa lówó pé kó gbókú ẹ̀ wá sí Nàìjíríà tó dẹ̀ fún family wọn lówó ìyẹn lásán èmi ò lè gbàgbé ẹ̀ àmúdẹ̀ rí pé ẹni ó láàánú mi ò wá mọ̀ bóyá tó bá ti di ààrẹ orílẹ̀-èdè tán bóyá nǹkan kan máa ń blọ́ọ̀kì etí wọn mi ò mọ̀ but èmi mọ̀ wípé àánú tí bàbá yẹn ní tó ń ṣe fúngbá tó ń ṣe fáwọn òun ló jẹ́ kí àwa ẹ̀ ká tara bọ̀ mo lọ sí 28 states ní Nàìjíríà èló ni ó fẹ́ fún mi fún máa risk gbogbo ayé mi fún yẹn kò kí ń ṣe torí àánú ni so nǹkan tó kọ̀ wá ń bẹ̀ ni pé èmi nígbàgbọ́ wípé gẹ́gẹ́ bí olóṣèlú wọn ń rò wípé ìgbà díẹ̀ làwọn máa fi wà ń bẹ̀ àwọn dẹ̀ máa padà sílé ilé làbọ̀ sí mi oko. If you understand that you have to take a bow when the ovation is loudest, then you'll be able to impact into the people that are down there when you are going up. Torí dáàdi wa gan tó wà láàrẹ tán bá ti lọ ọdún mẹ́jọ wọn tán wọn padà bọ̀ ní wá bá wa. Láyé àtàlàáfíà lágbára Ọlọ́run. Àtúndọ̀ máa jókòó àtúndọ̀ máa sọ pé dáàdi. Bẹ́ẹ̀ ni ìgbà tó bá yẹ kí a ṣe gẹ́gẹ́ bí olóṣèlú àwọn olóṣèlú lè ní sọ yìí o. Because a lot of them wọ́n kó owó yìí wọ́n mọ ọ̀kọ́ táwọn fẹ́ fowó yẹn ṣe gan. Wọ́n nílò owó yẹn wọ́n nílò ẹ̀. Kálọ́ nílò owó yẹn ni ìdáàbò ní máa gbọ́ bílíọ̀n tó lọ fi sí abẹ́ sọ́kàwé tó lọ ṣe kí lè fowó náà ṣe. Àwọn tó kó lánàá ṣé wọ́n mú kankan lọ ìgbà tó máa kú. Tó bá
wípé owó yìí mo ní mo lọ anywhere no ẹ tó bá ní ìdè ná fún ohun ayé ni ìgbà míì mo ní ju 20,000 lọ́wọ́ sẹ̀ arúgbó mi dẹ̀ máa béèrè owó máa fún wọn ní 15 máa ní 5 but you know the amazing thing kó tó rí 2 hours owó àwọn account mi and I'm not asking for Nigerians are not asking for too much. Just in part jẹ́ kó lè jẹun kó lè live kí rọrùn wá sí school kí rọrùn bá wọn ó ti tọ́. So that was it àwa la manage jù ní world yìí ní ìrírú tí Nàìjíríà inú àwa Nàìjíríà ló jẹ́ pé ó easy láti rule jù tá bá understand wa nǹkan tá ń béèrè kò pọ̀ jù lóòótọ́ tá bá ní káwọ ẹ̀yin àti dájú báwo lè ṣe survive election period náà pé APC rẹ PDP rẹ no kino labour tí ló ń ṣe chairman labour party ló ń ṣe labour làwọn bẹ́ẹ̀ ni báwo lè ṣe ń cope ẹ̀yin àti ẹ̀yin ọ̀tá máa ní healthy argument bẹ́ẹ̀ ni yóò kò tí healthy rárá sister mi kò healthy rárá but èmi make up mind I told him mo ní pé I will follow what I believe in and that was what I did you understand at the end of the day òun náà ní ìdákọ̀tì ẹ̀ wípé pé wọn ò trust ẹ̀ wípé bóyá ó ń ṣiṣẹ́ ní abẹ́lẹ̀ fún APC ó kàn fi labour bójú ni and wọn dẹ̀ mọ̀ wípé ọkọ mi tó bá believe nínú nǹkan ó wà passionate ìgbà yẹn báyìí èmi àti àjọgbé pé ẹjọ́ sí inú ilé no we were almost breaking up lórí ideologically bẹ́ẹ̀ ni we had other things underlying issues kan náà wà but ìyẹn gan mo sọ pé èmi máa wà báyìí sẹ́ ó dẹ̀ ní àwọn èèyàn sọ pé àwọn ò fẹ́ rí lé pẹ̀lú torí party tí mo mú dẹ̀ ni mo sorry gan. But after, ẹ̀yin lẹ́rọ kún fìrù sí because I knew what I was talking about. That is why ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀. Ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì tó ṣe bí òwe. A jẹ́ pé ọ̀rọ̀ yẹn jẹ́ kẹ́yìn dúró báyìí àwọn náà dúró báyìí àmọ́ báwo lẹ ṣe parí ọ̀rọ̀ yìí gangan. Wọ́n ní lórí bẹ́ẹ̀dì ló ti máa parí àmọ́ ṣé máàcì yìí ṣe parí lórí bẹ́ẹ̀dì. Kò ṣe parí lórí bẹ́ẹ̀dì. Báwo lẹ ṣe sọtẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé because èmi jẹ́ èèyàn kan tẹ́ pé mo wà principled ọkọ mi náà jẹ́ nǹkan tó yẹ pé ó wà principled gan. Gẹ́gẹ́ bí lọ́ọ̀yà. Because àjọ pàdé ní activism lájọ pàdé. So activism lájọ pàdé ideologically a lot of times ló máa sọ nǹkan mi máa sọ pé láíláíláí kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí lélẹ̀. Àkọ́kọ́ náà nígbà election yẹn ọkọ mi ń gbégbá bò under labour òun dẹ̀ ní chairman labour party kó tó di wípé màgòmágò wọ̀ láàrin wọn. Mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan mo ní ọmọ ní òní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì nǹkan tó ṣẹlẹ̀ fún òun náà wọ́n ṣe play òun náà nìyẹn because at the end of the day àwọn tó jẹ́ elédè títí wọn ń bẹ̀yẹn àwọn tara Peter Obi wọ́n ti gather ara wọn jọ against òun because wọ́n believe wípé kò ṣiṣẹ́ underground fẹ́ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan kan tó rí bẹ́ẹ̀ because ó deliver for the first time Èkó lùzù presidential fún labour Káyọ̀dé dẹ̀ ló organize gbogbo 36 chairmen to organize ẹ̀ pátá ó dẹ̀ sọ fún mi pé mo máa gba ìjọba lọ́wọ́ bàbá ẹ̀ mo dẹ̀ rò pé kò sí nǹkan tó jọ mo dẹ̀ rò pé kò sí nǹkan tó jọ sẹ̀ pé láíláí pé game changer ni bàbá tèmi and we were resolute àwọn méjèèjì decide pé nǹkan tá fẹ́ ṣe nìyẹn but ìgbà tí wọ́n wá ṣẹlẹ́yìn ó dùn mí fún because determination àti passion tó commit sí kinní yẹn he was broken hearted èmi náà ni mo tún wá padà rẹ̀ ẹ̀yin náà fún lankachi fún ẹ̀lẹ́wọ̀n bìnrin máa jẹ́ èmi mo fún lankachi ìpàṣọ́dà èmi náà mi bèbí mo fún lankachi lọ́pọ̀ sọ fún mi pé kánú ti wá kan lọ́run ló yọ òun pé òun ò bá because he got to a stage where almost breaking up the marriage ó tó yẹn yes mo sọ fún mi ní sẹ́ẹ̀ mi ò lọ. My sister, it is what I believe in. I believe in my husband, but it doesn't mean that tó bá yẹ kó jẹ lọ fine good for him but nǹkan tẹ̀mí nígbàgbọ́ nínú I don't shake. Àmọ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ APC ń ṣe jẹ́ kàkọ́wọ́ táwọn jẹ́ labour tábà the governor state every first lady lẹ́yìn náà dà. First lady mi kò mí pé ideologically kò mí pé aláti wà on the same page now. Ìka yóò dọ́gba. Nǹkan tí mo believe in sometimes some of the things that he believed in were right some of the things that I believed in was right èmi dẹ̀ sọ fún pé listen ideology mi rè mi ò lè shift reason tí mo fi lè shift bye because at the end of the day mi ò mọ obìnrin
bí gbogbo nǹkan ṣe ń ṣe mo lè sọ pé nǹkan tí mo sọ pé bàbá nǹkan tí bàbá aṣọ wa kọ́ ni bàbá ń ṣe mo lè sọ because mo ní relationship pẹ̀lú bàbá aṣíwájú you understand but I don't have such relationship with Obi so mo fẹ́ kí mo fẹ́ sọ ẹ̀kẹ́ àwọn ṣe ń pè mí prayer point mi nísìnyí pé kí Nàìjíríà náà kí ní ẹni báyìí kí n lè bá sọ̀rọ̀ kí n sọ pé báyìí lè yẹ kí n bọ́ọ̀ ni mo fẹ́ bẹ̀rẹ̀ prayer point mi ṣé Obi ni mo mú èmo Obi mi ò mọ anybody nísìnyí bó ṣe ń rí yín sí a lè sọ pé bàbá bọ̀ àwọn náà sọ fún yín because I believe pé máa ṣe báyìí tàbá ìrí àwọn kọ̀ọ̀kan lára ọmọ bá sọ pé bẹ́ẹ̀ ṣe sọ fún akọ́lẹ̀ lẹ́yìn ṣe yo this is going on but at the end of the day who am I going to talk to oníkálùkù ló ní ideological fraternities wọn so òun náà no dem I couldn't blame him because òun náà strong ardent APC person ni ìgbà tó rí pé his voice was not heard the truth of the matter is the last election tó lọ yẹn ó open ojú wa sí a lot of things lóòótọ́ láti jẹ́ ká mọ̀ wípé a lot of people wà tó ní capacity and àwọn olóṣèlú lóòótọ́ at some point they became relaxed especially my party APC wọ́n kàn rò pé no na we dey there so ṣẹ́rí kìíní yẹn ó tún shake wọn ó tún ní advantage because at some point everybody rumba everybody but in the nutshell you understand it shook my home but because I dúró lórí nǹkan tá a gbàgbọ́ nínú but Ọlọ́run jẹ́ kí n win Ọlọ́run jẹ́ kí n win ọkọ̀ ọ̀rọ̀ yìí padà fọ́ glass ẹ̀yin ló padà win bọ́ẹ̀ bet ẹ máa wò pé ó bẹ̀ mí gidigidi gan mo ní ṣe pa mo ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kàfilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì it works both ways. ó gbà gẹ́gẹ́ bí activist kí ni nǹkan tẹ́ ẹ̀ ń ṣe láti help àwọn ọmọ wa láti ran àwọn ọmọ wa lọ́wọ́ tí wọ́n fi ipá bá lò mo mọ̀ wípé lóòótọ́ irú Èkó ń sìn wọ́n ti ṣe àwọn òfin kan pé tó bá ti mú ẹ lọ́rùn ọwọ́ kó o fipá bá ọmọ lò ó ní bó ṣe àmọ́ for the 36 states báwo lẹ ṣe lérò wípé other states náà lè nǹkan kéètè pé a ti fipá báyàn lò kò dáa gẹ́gẹ́ bí ẹni tó ti ní irú experience yẹn náà rí. ẹ ṣe because àkọ́kọ́ my first introduction to sex was rape that was when I was 17 bó ṣe rí ó dùn mí láti sọ oríṣiríṣi ọ̀rọ̀ pọ̀ lórí ìyẹn gan because ṣe rí we are very very partial nílùú yìí àbòsí wa pọ̀ and a máa hide under religion. ẹ̀ntí lè bá mọ bá ní bàrà wò. bẹ́ẹ̀ ni ṣe rí cases tí mo ti ní lórí rape nígbà tí mo ń ṣe actively has been more of pastors. bẹ́ẹ̀ ni mo sọ ọmọ mi wà lóyè ìbò máa ń sọ fún mi don't let any pastor talk to you. tó bá fẹ́ go and have fun meet friends be yourself because ṣẹ́rí Nàìjíríà mo sorry gan-an a máa ń ṣe àwọn kọ́kọ́ tó stupid to me. a máa fẹ̀tẹ́lẹ̀ a máa pàlà. bẹ́ẹ̀ ni ṣẹ́rí ìyà tó ń jẹ wájú ìyà wípé àmọ́ òótọ́ àṣòótọ́ ni. I'll give you a typical example. Ìgbà kan ní ò ní dárúkọ àdúgbò yẹn kẹ́ má mọ̀ bí tí church yẹn wà because popular church ni. Ọmọ yẹn ṣá wọ́n fipá bá lò pọ̀ pastor lẹ́n tó fipá bá lò pọ̀. Ìgbà tí mo rí kinní yẹn mo fàájà mo fọ etí ẹ̀ mo gé jẹ́ because wọ́n pè mí débẹ̀ mo gé jẹ́ mo ṣe pé. Ìgbà tí mo ṣáà lọ mo gbọ́ mo lọ hospital everything gbogbo ẹ̀ tí wà obvious àti mọ̀ pé ẹni báyìí ló ṣe kí ni ìgbà tí mo máa padà lọ lọ́jọ́ kejì ẹ sọ pé kí ni ìyá yẹn sọ fún mi. ó ní pé kí n jọ o kí n má dá sí i mọ́ o èṣù ni o kí n jọ o. àwọn ìnira tá a máa ń lé ní tí mo sọ fún yín pé to achieve it in 36 states is almost impossible right now. pé kí n má dá sí o pé kí n má jẹ́ kí mo ní láíláí mi ò ní mọ́ ní kí ló dé kíni kan ṣé mo fẹ́ ṣe èèyàn Ọlọ́run ni kíni kan ìyá yẹn tilẹ̀kùn mọ́ mi síta ni o ní ẹ fẹ́ ran ọmọ wọn lọ́wọ́ ìyẹn lọ obìnrin kan náà ọkọ ẹ̀ lù gbolẹ̀ ẹ̀jẹ̀ bò èmi ni mo gbé lọ hospital láti mo gbé lọ hospital ọ̀sán tí mo rí ọmọkùnrin náà mo bá po nǹkan mo mú lọ sí police station wọ́n ṣáà ní kíní kan wọ́n ṣáà ó wà ń bẹ̀ for a day gbà tó di second day kò sí nǹkan kò gbà tó di third day
ìyàwó ló bẹ̀rẹ̀ sí sunkún lé mi lọ́rùn pé kí n jọ o kí n jọ kọ́kọ́ òun o kí n má jẹ́ kí nǹkan kan ṣọkọ́ òun tọkọ òun bá kú kó yá máa bá òun tọ́jú ọmọ fara mi mo tún lọ release ẹ̀ ètò ń tẹ̀lé lọ ibo láti fẹ́ bẹ̀rẹ̀ so kò sí my Africa àti ilé yọ sentiment nílùú òyìnbó tó bá ṣe pastor imam o jẹ́ babaláwo you are going pẹ̀lú ẹ̀ you are going down ó jẹ́ politician ó jẹ́ governor ó jẹ́ prime minister you are going nǹkan tí mo máa fi nǹkan kan lẹ̀ fáwọn èèyàn be it Christian be it Muslim be it babaláwo ìyẹn ìṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa fi ìmọ̀ sí gbogbo nǹkan tá a bá ṣe ẹ jọ̀ọ́ ẹ̀sìn kò ní kí wọ́n máa ṣiṣẹ́ ẹ̀sìn kò ní kí wọ́n ya àgọ̀ I leave you with 4 things nǹkan mẹ́rin tí mo believe pé Ọlọ́run jẹ́ as a Christian as a Muslim as a traditionalist God is love ìfẹ́ God is wisdom ìmọ̀ God is destiny àyànmọ́ God is timing àkókò if you imbibe that in your subconscious ẹ má jẹ́ kí ọ̀kọ̀ọ̀kan máa subdue yín kó sọ yín di ẹrú wípé tó bá ṣe léyìí o sí Ọlọ́run tó bá ṣe yẹn gidi kan àbò máa rówó kan he ní títì tó bá ní ìmọ̀ wọn understand wípé kò sẹ́ni tó ń rówó yín títì ṣé Dangote ń sin ó ń jókòó sí ṣọ́ọ̀ṣì ni àbò ń jókòó sí mọ́ṣáláṣí ni Dangote ta sọ pé ó lówó jù lẹ́yìn àbọ̀ tẹ̀dọ́lá àbí Adénúgà kí lè kọ́ kàtẹ́jà fún kí lè kọ́ kàtẹ́jà owó tẹ̀ ń pa èmi owó gba bílíọ̀n ebi ń pa àwọn aráàlú ẹ̀dẹ̀ máa wo ìjọba kí ni ìjọba ní ṣe pẹ̀lú ẹ̀ kí lẹ́yìn ò lè ṣe fún kí lè ṣe fún there are things that needs to be addressed àwọn máa pọ́nmọ́ kí ni ìjọba fẹ́ ṣe ẹjọ́ mélòó ló fẹ́ ṣe wọ́n máa rí vision wọ́n máa sọ pé vision ilé wọ́n máa ta omi wọ́n máa ta ẹjọ́ nínú àwọn èèyàn ìyá aláta tẹ́ pé ó pa 1,000 ó pa 2,000 wọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ impact wo ní social media sí àwọn skit makers wọ́n lọ fún lágbájá lọ́wọ́ kó lọ àwọn èèyàn dáwọ́ wọ́n dáwọ́ fún tàmẹ̀dù ṣé àwọn tó jẹ́ religious leaders can they not do that hypocrites ni gbogbo wọn hypocrites ni wọn àwọn they don create big problem fún mi adébáṣọ wípé ìjọba kí ìjọba fẹ́ ṣe tó ń pè ìjọba nìkan ni ò dá nílùú yìí ìlú àti ju bó ṣe wà lọ. ọlọ́ọ̀kan ní pé máa sọ lẹ́nu because a lot of things are inside of me jẹ́ pé I don't know. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò tá a bá ní ká ṣe tap àti ìṣí GP tank yìí lẹ̀ tá a bá ṣí overflowing ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta náà pọ̀ pa ní abáralé abáralé torí gbogbo wa náà la jẹ́ culprit lọ́nà kan tàbí ìkejì. àwọn kan rí tá a bá sọ wọ́n blacklist wa wọ́n ní ẹ má pè síṣẹ́ mọ́ wọ́n ní àṣálò ní ẹlẹ́nu gbọ́rọ̀ bẹ́ẹ̀ so everybody will look away àwọn dọ́wọ́ la fẹ́ look away dà ó dà àti Foluke ẹ jẹ́ ká tẹ̀ fi àti má ní kí n ṣe yín lẹ̀ lórí àti ìrẹsẹ̀ mi ẹ̀ èmi gan ẹ máa wọ́n jókòó sórí iṣẹ́ àyè ni. lákòótán lórí iṣẹ́ kí ni ká máa retí látọ̀dọ̀ yín ṣé ẹ̀ ń bọ̀ ní Netflix Prime cinema. bẹ́ẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ parí ìkan tó yẹ pé bóyá Netflix àti Prime likely kó gbà Rock City. a ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn tán ni mo ṣe pẹ̀lú ọ̀gá mi kan abínibí ọ̀rẹ́ mi ni ọ̀gá mi ni máa ń pè then mi náà fẹ́ ṣe irú nǹkan báyìí fún àwọn arúgbó mi not for the old people alone but for the veteran actors footballers musicians people that are tẹ́lẹ̀ pé àti máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti impact sí ìlú yìí one way or another tó jẹ́ pé at the end of the day àwọn èèyàn wọ́n máa sọ experience wọn fún wa. And to celebrate them. Then also, a máa ṣe season 2 Ọgbà Mẹ́kọ́mi yẹn ti wà lórí DSTV nsìn. So a fẹ́ ṣe season 2 ẹ̀. Àtọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ní jẹ́ kí iṣẹ́ yẹn dáwọ́ dúró a túbọ̀ máa lọ síwájú sí ìfẹ́ tẹ̀dẹ̀ ní fún aráàlú tẹ́ni fún orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ní yọ̀fẹ́ yẹn kúrò lọ́kàn torí tí ìfẹ́ yẹn bá ti kúrò ńbẹ̀ ó di Amsterdam ọmọ ọlọ́mọ adébáyé ó di Canada ó fi ti yín lẹ̀ fún yín nìyẹn wá ní if you cannot beat them and you cannot join them leave them alone leave them my sister kò ní dípẹ́ ẹ máa leave wa alone. Ọlọ́run àbá wa rí tuntun Ọlọ́run àbá wa tún Nàìjíríà ṣe Ọlọ́run àbá wa tún ṣàwa náà the little thing tá a bá lè ṣe
káwa náà ṣe to push forward. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Àmín. Láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios, wọ́n ní kò ní dáká gbé activist wa kọ́ máa lọ activist wa gan, kò ní dáká gbé wa ká wá ní ẹ dàbọ̀, wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré ẹ má bínú. Ẹ ṣé gan ni, iléeṣẹ́ yìí ò ní jóná o, gbogbo nǹkan tẹ̀ ń ṣe á máa ròkè o, and I'm happy to come here at long last. Àti fàáfàáfàáfà ẹni tó ń pè mí ó ti pè mí, you know, but I just said okay, I have to honor him today, and mo enjoy show yín. Ẹ ṣé gan ni o. So lákòótán pátápátá wọ́n ọ̀rọ̀ ìmọ̀ràn, wọ́n ọ̀rọ̀ kan lọ nígboro, wọ́n ní tó bá ti ń tóbi 35 bí 40 tó ò bá rọ́kọ bímọ, ṣé ẹ lérò pé gbogbo èèyàn ní advice ẹ lè wọ́ọ̀kì fún? Kò ṣe gbogbo ala máa marry. Ẹ má bínú. Kò ṣe gbogbo ala máa marry. But tí wọ́n bá bímọ, èèyàn máa marry nǹkan wò. Mo ṣe wà ní mo ní plan pé màá ní surrogate tí màá ṣe díẹ̀, because companionship loneliness ló terrible jù láyé. Nigeria, that's why Nigeria ṣe jẹ́ one of the best places láti gbé. So tó bá ti ń pé 35, 40 bímọ, gbogbo òyìnbó ti sáyé dẹ̀rọ̀, ẹni tó ń ṣe surrogate, ẹni tó ń ṣe IVF, ẹni tó ń ṣe sperm donor, everything bímọ, because ọmọ tèèyàn ni. Mọ́mí náà sọ pé obìnrin bímọ fúnra ẹ̀, ó náà bímọ fọkùnrin, ọkùnrin kọ́ lèèyàn bímọ fún, ara èèyàn lèèyàn bímọ fún, especially àwọn obìnrin. Yẹ́rọ àwọn ọkùnrin wọ́n yìí ní lọ́ọ̀kì, tọkùnrin báyìí pé 70 ilé rẹ̀ wá, ó lè fàyàdà, ó lè wá ọmọ kékeré kan tó yẹ pé ó máa tọ́jú ẹ̀ tó máa kẹni mú. So àwọn obìnrin láwà àti disadvantage. I'm sorry, ẹ má bínú, ẹ jẹ́ ká sọ tọrọ fún wa. So tó bá rí pé time ti lọ lágbàá, kò mí pé ò lè find love, wàá rí ìfẹ́. And tó bá ti ní value, tó bá ti nífẹ̀ẹ́ ara ẹ̀, when you are able to make yourself happy, gbogbo ìdùnnú là ń wá. But èmi o, I strongly go for it. Bímọ bẹ́ẹ̀ bó bá tiẹ̀ tí ìrọ̀kọ̀ kọ́kọ́ bímọ náà, ọkọ̀ àwa wà lọ́ndì. Bẹ́ẹ̀ ni. Àmọ́ kó máa yẹ pé èèyàn ti lọ máa 50, 60 gbogbo ojú everything. Exactly. Wọ́n gbọ́ ló fẹ́ jèrè ọmọ náà. Ìwọ́n ló gbà tó àti ọ̀dọ́ bí máa 50, tọ́mọ tó àti pé 60, ọmọ yẹn máa pé 10. Pé 70 ọmọ máa pé 20. Ẹjọ́ ìgbà wo ló fẹ́ ṣe wedding, ló fẹ́ jójó àwọn àyàwó bàbá wọn àtọ́ ẹ̀ẹ́bà ẹ̀yọ́ máa plan náà ni. Ẹ wo èṣù ò lè cheat wa, àwa la máa cheat èṣù. Ẹ̀yin gbọ́dọ̀ eré fẹ́lẹ́fẹ́lẹ́ tó drama lẹ́wà báyìí. Drama àjọwọ́ bomb shot kò sí ẹ̀wọ̀n lè léwà wọjà, ẹ̀yìn ò lè léwà wá wọjà. Àwọn tí ẹ̀ ń wò ní àwọn tó pọ̀ ẹgbàá mú o, báwọn tó wà wájú bá ń mú báyìí, àwọn gan òun àlè yẹn lẹ̀. Ìyá Rainbow ni ìyá Rainbow tẹ́ pé màmá yìí wọ jeans. Ṣàmù ni wọ́n. 82. Kò easy, kọ́nà fún gbogbo alálàáfíà àtẹ̀mí gígùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín lóòótọ́ ẹ wáyé ẹ wá, it's a honor lágbára Ọlọ́run. Tẹ́ bá ti fẹ́ gbé gbàgbó máa sọ pé mo mọ Foluke Daramola máa tẹ̀ka fún. Máa tẹ̀ tún padà wá bí láti wá sọ̀rọ̀ ìgẹ́. Because a ti rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí o, àwa máa jẹ́ constant reminder pé ẹ má gbàgbé lé o, ẹ má gbàgbé lé o, ẹ má gbàgbé lé o, ẹ má gbàgbé ọ̀tá. Ẹ̀yin òṣèlú leave an open door principle, ìgbà ilẹ̀ tó lè mọ the pulse of the people. Ẹ má máa keep láti gba election gbogbo alama access sí, tó bá ti dé bá ti wọlé tán ẹ close door, kò work o. Wọ́n ti ẹ̀ padà bọ̀ 2027 gbogbo ẹ̀yin tẹ close door ṣé kí ni ẹ̀ padà bọ̀ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun lélẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá wa wò ó, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tó bá dẹ̀ tó ń ká lára náà ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sábẹ́ comment section àká tẹ́yìn tẹ́ bá dẹ̀ tún fẹ́ lọ pàdé àǹtí Foluke Daramola, bóyá ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ nípa àwọn àgbàlagbà náà táwọn náà ràn lọ́wọ́, ọwọ́ kò gbẹ́rù dórí, kémi mú wá òun ló jẹ́ káwọn àgbàlagbà yóò béèrè too much. Nǹkan díẹ̀ wọ́n kò fẹ́ kí lọ ṣé jí wa gan lókùn tán fẹ́ wà ní mélòó ni wọn gan ló fẹ́ travel abroad, àmọ́ kán róúnjẹ tó dáa jẹ lásìkò, kán rílé tó dáa gbé, kán dẹ̀ lálàáfíà títí ọlọ́jọ́ àfìdé. Lórúkọ Jésù ni mo gbàdúrà fún gbogbo yín pé àní fọjọ́ ọlọ́jọ́ lọ, àwọn ọdún yìí á dẹ̀ máa ṣe kíni, a máa jìnnà síra wọn. Orúkọ tèmi ni Olúwadámilọ́lá Ọmọbánirẹ́, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé tẹ́ bá ti ń ṣàdúrà pé Olúwa jẹ́ kó dáa fún mi, rántí pé kọ́lọ́run jẹ́ kó dáa fún ìpínlẹ̀ tó ti wá, tọ́lọ́run bá jẹ́ kó dáa fún ìpínlẹ̀ tó ti wá, kó rántí orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà ọ̀dọ̀jọ̀gá àṣẹdá àṣìǹgbàdúrà kò tí ì ṣe, ẹ̀tún wá mẹ́nu èpè, ẹ̀tún wọ́n sí bí gàrí, ẹ̀ stop ẹ̀mí like you. God bless me, God bless you, God bless Lagos State, God bless Nigeria. Ire o.